Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹjọ́ tí babaláwo yìí tó ń rò fún àwọn òrìṣà rẹ̀ nípa ọ̀rọ̀ ọba Rashidi Olúwo, ohun tó fẹ́ kí àwọn òrìṣà rẹ̀ kí wọ́n fi ọba Rashidi Olúwo dá. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ kẹ́ ẹ tó wá gbọ́ ọ̀rọ̀ tí Mr. Justme tí wọ́n sọ, èsì tán fún un, ìtàn sọ fún àwa tá a jẹ́ mùsùlùmí, ìtàn ní ká jẹ́, ìtàn ní ká dà. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu babaláwo yìí náà ká tó gbọ́ èsì tí Mr. Justme tí wọ́n fọ̀ lé lórí. Ẹ ṣé, ẹ má gbàgbé láti máa tẹ̀lé ìkànnì yìí. Lọ́dọ̀ yín ó dọwọ́ yín o tó gbà sí ti forí adé ráre, ó forí adé ṣẹ̀sín, ó fi àjẹ orí adé, ó dọ̀tí orí adé, ó gbadélé òwe láwà ní kárí. Tá a bá ti dádé fún èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di gbogbo ayé lọ. Rashidi gbadélẹ̀ nílẹ̀ Yorùbá òwe láwà ní kárí. Rashidi gbé adé ó fi wọn ìyàwó lórí ẹnìkan òwìjọ́, ó dádé fóbìnrin. Ó gbé adé lé obìnrin lórí ẹnìkan ó sọ̀rọ̀. Ó níyàwó òun ni tí olórí máa ń dádé nílẹ̀ Yorùbá ni. Olórí mélòó ní ń gba dédé? Rashidi ṣe díẹ̀ o. Ó dádé fóbìnrin sí fún ìyàwó láàfin. A ò wíjọ́. Gbogbo ẹjọ́ ìlà àkọ́pàpọ̀ làwọn sọ fún ìrìn mọ́lẹ̀ o. Ó dọwọ́ yín o. Òòṣà tí ń gbéríwo lọ́tún ọ̀rọ̀ rẹ o. Ọ̀rẹ́ rẹ̀ lọ́sì ọ̀rọ̀ rẹ o. Oṣù gàgàgà aláwọ̀ àárín ọ̀rọ̀ rẹ o. Ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Dọwọ́ yín o. Amóbìwá o. Àwa arojọ́ ìfún yín o. Rashidi ọba Olú Ìwó. Rashidi ọba Olú Ìwó. Ó ti ba àpèrè ọba jẹ́ o. Ó ní kí ní jẹ́ òòṣà láàfin. Ó ní kí ní jẹ́ òòṣà. Olóhùn ò lè bọ òòṣà. Ẹnìkan gbọ́dọ̀ bọ òrò. Tóhùn ò fẹ́ gbọ́ ni pé ẹnìkan fẹ́ bọ òòṣà. Tẹ́ ẹ bá ti bọ òòṣà, ó ní kò sí wàhálà. Ó ní kán má bọ ogbó òòṣà kẹfì sí níláyé mọ́ o. Ó ní eégún ilé gbọ́dọ̀ jẹun mọ́, olóòṣà gbọ́dọ̀ jẹun mọ́, lóhùn ò fẹ́ gbọ́. Ó ní wọn gbọ́dọ̀ gbé bọ́sọ́tà mẹ́ta. Rashidi tẹ́ bá gbé bọ́sọ́tà mẹ́ta ní kó ń lọ olúwa ẹ̀. Rashidi Olú Ìwó ní kó má fẹ́ lẹ́yẹ ló ń jẹ mọ́ o. Ó ní kó má gbé bọ́ fẹ́yẹ lẹ́yẹ o. Ó ní ẹlẹ́yẹ ò gbọ́dọ̀ jẹun mọ́, ó ní kó fi payín. Mùsùlùmí bàbá yìí ló lọ sọ́dọ̀ àwọn pàǹtí tó kójọ yìí. Ó gbádìyẹ dání, ó wá ń pe orí Olúwo. Fídíò yìí tí ń bá ṣe mistake á ti tó bí 4 years. Ó ní kọ́ ṣe Olúwo rábàràbà. 4 years after, bàbá ṣì ń dán. Ẹ wo bàbá Olúwo náà. Bàbá ṣì ń dán, bàbá ṣì ń fresh. Nǹkan tá a máa ń sọ fún yín nìyẹn. Ó lè tí mùsùlùmí bá dúró déédéé, àìdúró déédéé wo ló fi ń pààyẹ ẹlẹ́bọ? Ẹlẹ́bọ ò jámọ́ kankan nù ayé. Bàbá yìí sì ń ṣiṣẹ́ iṣẹ́ tí oríṣiríṣi iṣẹ́ ló ti bá a táwọn ẹlẹ́bọ ẹgbẹ́ tí wọ́n ti àlákà ẹ̀ pé mùsùlùmí ẹ lọ dúró déédéé. Gbogbo kíní tó kójú ìpàǹtí ni mo gbọ́ táwọn ọmọ kan jáde wípé kémi àtìyàn kan kó mógùn dání kémi ọjà wo ó kọ́ ẹ̀ pàwọn mùsùlùmí ò ní gbà ní kágbà mùsùlùmí máa gbà ní màá ní pé kò sí wàhálà jẹ́ àṣẹ máa lu ayé ẹ̀ bàjẹ́, màá kọ́ lu yàmàyàmà àti gbàdàràdà sí ẹ lára náà, màá bá tiẹ̀ jẹ́ ogun pàǹtí yẹn ló ẹ máa fi pàǹtí lẹ́yìn sẹ́mi. Ó dà pé gbogbo yín ò gbádùn bọ́ gbogbo ìyẹn tábàjà yẹn sìn that will be violence. Ìjọba Nàìjíríà ò dẹ̀ ní láìkẹ́, ṣe understand? Àti pé àtọ̀ síjọba Nàìjíríà àwọn mùsùlùmí ò ní nífẹ̀ẹ́ sí. Èmi fúnra mi ni kéèyàn wá bá mi pé ṣé kò ṣe mí ní advice pé lọ́jà. Láyé tá a wà lẹ́nìí, we are now in the age of knowledge. Ká ná ìmọ̀, àwọn ẹlẹ́bọ ti gbà pé nǹkan táwọn ń ṣe kò sí mọ̀ níbẹ̀. Wọ́n wá fẹ́ sọ di violence, ó tẹ́ ẹ bá lọ wá. Ẹ ní pé kò jẹ́ bóyá jẹ́ bẹ̀ ó wá ní kájọ wá ṣóògùn, máa lu ayé ẹ ta, máa bá yí ẹ, máa lù ẹ pa. Kò jẹ́ bóyá jẹ́ bẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí àwọn òjà kí kalẹ̀ ọmọ ẹja tí bá yàn ọkọ tó bá lé sí mi gan máa fọlọ́pàá gbé ni. You understand? Because àti kò ní gbogbo level yẹn. I'm not a father. I have children. I have families that are looking up to me. Kó a máa ń gbé dáàdi wọn jà kò make sense now. You understand? Assalamu alaikum.